mo rí bẹ́ẹ̀ Elédùmarè o, mo rí bẹ́ẹ̀ Elédùmarè ọba àjíkí, mo rí bẹ́ẹ̀ Elédùmarè ọba àjíkì, mo rí bẹ́ẹ̀ Elédùmarè ọba ají fọjọ́ gbogbo dára bí egbin. Olódùmarè, ọ̀rọ̀ rẹ yìí bàjẹ́, n tó bá ti dá kò sẹ́dá kan tó lè dàrú. mo kí tonílé, mo kí tẹlẹ́mù, mo kí lọ́kùnrin, mo kí lóbìnrin. Iléeṣẹ́ Deoyfem Global Ventures, òdú ni mò wọ́n ń sọ pé a jẹ́ àìsà ìmọ̀ fún lóko. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa lórí bóyá lórí Facebook Deoyfem Global Ventures ní, lórí TikTok ní, lórí YouTube ní. Ẹ dákun gbogbo yín mo ní ẹ tó sáré wá, ẹ wá gbọ́rọ̀ ẹnu mi o. Ẹ wò ó, mo ṣe fídíò kan ní nǹkan bíi January 16. Mo lo orógbó, mo ṣàlàyé bí ọkùnrin ṣe lè lo orógbó tí ilé rẹ̀ ò fi ní dàrú. Ṣé tí mo sọ yẹn yé yín ẹ̀yin ọ̀mọ̀ràn? Ẹ wò, kì í wù mí kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní o. Mo ní mo ṣàlàyé bọ́kùnrin ṣe lè lo orógbó ní nǹkan bíi January 16. Tẹ́ bá lọ wo TikTok page mi ẹ máa rí ńbẹ̀, tí ilé ọkùnrin ò fi ní dàrú. Àbí ọkùnrin tí ò bá lè ṣílẹ̀kùn kó wọ yàrá, kó sì wọgbà, kó jáde kúrò lọ́gbà àjàrà kí ìyá sọ pé o ṣeun ọkọ mi. Ṣé mọ̀ pé irú ọkùnrin bẹ́ẹ̀ ó lọ́wọ́ kan jà mọ́nú. Ọ̀pọ̀ àwọn èèyàn ló wá ń béèrè ìbéèrè, àwọn èèyàn ń pè mí, wọ́n ń béèrè oríṣiríṣi ìbéèrè. Mo fẹ́ dáhùn ìbéèrè kan tàbí kí n fún wọn ní ojútùú kan sí ìbéèrè tí wọ́n ń béèrè. Tàbí kí n sọ báyìí pé mo fẹ́ sọ ọ̀nà àbáyọ kan ṣoṣo sí ọ̀kan lára àwọn ìbéèrè tó pọ̀ jù táwọn èèyàn béèrè. Ọ̀kan lára ìbéèrè táwọn èèyàn bí mi ni pé bàbá oníhìn, ẹ sọ̀rọ̀ bí èèyàn ṣe lè máa lo orógbó tí nǹkan ọmọkùnrin rẹ̀ á fi ṣiṣẹ́, láì ṣe pé ó lo oògùn olóró, láì ṣe pé ó mu ọtí, tàbí láì ṣe pé ó lo àwọn oògùn òyìnbó míì tó máa ní ìfẹ́ẹ̀tì fún ara. Ẹnìkan wá sọ pé ká wá sọ pé nǹkan ọmọkùnrin kéré, tàbí nǹkan ọmọkùnrin kéré jọjú orí ẹ̀ lọ, tàbí nǹkan ọmọkùnrin ò wá tóbi tí wọ́n sì fẹ́ kó tóbi, ṣé nǹkan kan wà téèyàn lè ṣe? Ìdáhùn mi ni pé lọ́pọ̀ ìgbà bẹ́ẹ̀ ni, lọ́pọ̀ ìgbà bẹ́ẹ̀ kọ́. Kí nìdí tí mo sọ bẹ́ẹ̀? Ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi ọ̀wọ́n, ẹ jẹ́ a jọ dàálẹ̀ ká jọ tún sà. Ṣé bákan náà lórí gbogbo wa rí? Àwọn orí kan wà tó ń tóbi bẹ̀m̀bẹ̀, àwọn orí kan sì wà tó yẹ pé bíi pẹ́ńsù báyìí ni yóò ra ṣe lọ́gbọ́rọ́ báyìí. Àwọn orí kan sì wà tó yẹ pé kò tóbi, kò kéré, ó ra rí mọ́ńbé, ó ra rí medium. Àwọn kan sì wà tó kéré. Bó bá wo imú, ó rí pé mú àwọn èèyàn kan wà tó tóbi, imú kan wà tí ó pọ̀ tróòtù tí ó dìde báyìí. Tó bá sì ní kó wo ẹsẹ̀, àjọ lo the same size shoe. Àwọn shoe kan wà tó yẹ pé àwọn míì bọ́ ṣe dàgbà tó, wọn ò nílò ju size bí size 30 lọ, mi ò nílò ju size 35, àmì size 40, àmì size 45. Ẹ wá gbọ́ ná, tá bá wá ń sọ̀rọ̀ nípa nǹkan ọmọkùnrin, ṣó wá yẹ kó dọ́gba? Ṣùgbọ́n nígbà míì Olódùmarè máa ń ṣe é débi pé kò sí bí nǹkan ọmọkùnrin ṣe rí tó jẹ́ pé kò wá ní tó ṣọkọ aya ẹ̀ lé. Àwọn àìsàn kan wà tó máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin súnkì, tó jẹ́ pé kò sí bó ṣe le tó, kò ní le tó the natural state tọ́lọ́run dá sí. Ẹ̀ka tó bá ti lò okùn yẹn máa gùn. Ẹ gbọ́, ṣé oògùn àwa tún dá ni? Oògùn ò lè tún tọ́lọ́run dáadáa, ṣùgbọ́n ó lè mú kó nà débi pé yóò wá nà ní bọ́lọ́run ṣe dáa tó. Ọ̀kan lára àwọn rẹ́mẹ́dì tá a lè lò láti mú kí nǹkan ọmọkùnrin kó nà dáadáa, kó lè dúró sí, kó lè reach the highest potential level ẹ̀, òun ló wà nílẹ̀ yìí. 4 péré lèròjà o. 4 tàbí kí n sọ pé 3 gbòógì gan ni, kì í ṣe 4.
mẹ́ta gbòógì lèròjà ọ̀hún: ọmọ inú atari, orógbó àti tọ́mtọ́m. bó bá wá fẹ́ ṣèkẹrin tí mo fẹ́ fi kún tí mi ò kọ́kọ́ fẹ́ fi kún, ó wá lè fi kóòkì sí i. Olódùmarè ìbà rẹ o, kábíyèsí. màá ṣàlàyé, kóòkì wà optional, kò pọn dandan kó wà ńbẹ̀, kò pọn dandan rárá. ṣùgbọ́n ìwọ ọmọkùnrin tó fẹ́ kí n tí ń tọ́ ti kíyèsí pé ìyàwó rẹ ti ń pariwo pé nǹkan ọmọkùnrin ẹ ò káwọn lára wọn, ntọ́ ọ nílò rèé: orógbó. ká sọ pé ìwọ ọfẹ́ rí ìyàwó rẹ ní nǹkan bíi, ká sọ pé bí wákàtí kan sí báyìí ọfẹ́ rí ìyàwó rẹ, ìwọ mú orógbó kan, bu ọmọ atari díẹ̀, kò níye, bù sọ́wọ́, kọ̀ dá sẹ́nu, wàá máa jorógbó sí i. tó bá ti jorógbó sí i, ó yá bá fi tọ́mtọ́m tẹ́. Olódùmarè, kábíyèsí rẹ o. ó rí i pé tó o bá lò ó tán, láàrin bí ìṣẹ́jú 10 sí 20 ìṣẹ́jú ìtọ́ gbọ̀n, fíìlì kìíní ọ̀hún anamọ́náyé fíìlì ẹ̀ lẹ́rìí ọba ti jẹ́ ìwọ jẹ́ bẹ́ẹ̀. ó rí i pé láàrin 15 to 20 minutes ìtọ́ gbọ̀n, títọ́ bá gbọ̀n, tó bá lọ tọ̀ láàrin 15 to 20 minutes, ó ti múra lẹ́nu o pé kìíní kan ń bọ̀. tó o bá ṣe bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan, tí ìyá ò bá ké jáde nínú yàrá tàbí kó kí ọ kó fọwọ́ ra ọ lórí, pèmí lọ́mọ àlè. wàláì, mo fi Elédùmarè búra. natural way of making sure that your organ reach its maximum performing state ni, tó yẹ pé á jẹ́ kí nǹkan ọmọkùnrin rẹ̀ ṣiṣẹ́ dáadáa. ó fẹ́ pè mí sí nọ́mbà yìí: 090 65 63 61 84. wá jẹ́ ṣàlàyé fún ọ. àgbo kan bẹ nílé iṣẹ́ Deoyfem Global Ventures nínú 2.5 litres la máa ń kì í sí. egbò igi 21 la máa fi ń kì í àgbo ọ̀hún. béèyàn bá lò ó tí kì í bá ṣe pé Olódùmarè fúnra ẹ̀ ló ní kí nǹkan ọmọkùnrin dáwọ́ iṣẹ́ dúró, ọmọkùnrin ẹ̀ ń wó lùlù, àwọ̀ á sì fẹ́ẹ̀ ya nílé obìnrin. ọ̀gbọ́n mi, béèyàn bá lè ṣe é, wá ní bàbá àgbo ló fẹ́, àgbo yẹn wà nílé iṣẹ́ Deoyfem Global Ventures. tó bá fẹ́ ọ̀dà fún, pé nọ́mbà mi 090 65 63 61 84. 30,000 naira péré ni. ọ̀gbọ́n mi, béèyàn bá ṣe é, tá a bá kí àgbo fún yàn, téèyàn ń lò ó, ẹni ọ̀hún ó lùlù nílé ọmọbìnrin, àwọ̀ sì fẹ́ẹ̀ ya. ọ̀gbọ́n mi yé, ògbọ́n lọ gbìyànjú eléyìí wò. ó fẹ́ wá mi wá látọjọ́ Monday sọjọ́ Sátidé làwọn fi ń dálejò lónìí iléeṣẹ́ Deoyfem Global Ventures. ìlú ọ̀kínì la wà lóṣogbo. tó bá ti ń bọ̀, tó bá dé junction ọ̀kínì àkọ́kọ́, ìwọ gbọ́kàlà láti bẹ̀ ọlọ́run lọ iléeṣẹ́ Deoyfem Global Ventures, tàbí kó o rìn across títì níbi junction ọ̀kínì àkọ́kọ́ báyìí, ó ti rí ọ̀nà Eléruku dé náà sọ́dì kejì rẹ̀ báyìí, kọ́ ọmọ tọ̀nà yẹn bọ̀. iléeṣẹ́ Deoyfem Global Ventures ló wà máa rí signpost àtọ́ ẹ̀ sọ́nà tó wà fi débẹ̀. ọjọ́ Monday sọjọ́ Sátidé là fi ń dálejò lóhùn. ẹ̀yin ará mi ọ̀wọ́n, ilé yín ò ní dàrú o, ẹ̀ ní di akọ tí ò lè ṣe lọ́dọ̀ àbò.